Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa, ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín ẹtùn létí bá ti yọ báyìí mo fẹ́ wá gbé yín débẹ̀ lórí fíìmù tó máa lọ. Ṣé ti rí Fruit Covenant sì rí ẹgbà YouTube lọ lórí Tómi Abraham TV ìbẹ̀rẹ̀ ti máa rí Fruit Covenant. Ẹ̀yin tẹ́ máa ń fọlá ọlọ́lá tọrọ eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún yín. Gbogbo ẹ̀yin pamọ́ ń tapa any small thing I tap, any small thing I tap from your glory, I tap from your grace, I tap from this blessing. Ẹ sì máa táàpù lọ ṣe ti gbọ́, ẹ sì máa padà táàpù lọ tó yẹ pé ẹ máa padà gún wọn ni. Ẹ jẹ́ ká máa sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa, gbogbo nǹkan tẹ bá rí gbogbo èèyàn tó lówó kọ́lé wọn sọ pé èmi náà fẹ́ lówó bí lágbájá, èmi náà fẹ́ lówó bí ilé, èmi náà fẹ́ dàbí lágbájá, irọ́ ni o, ọlá àtàrà yóò ní kẹfì máa pẹ̀lú. Ẹ sọ fún Ọlọ́run kọ báyìí ni mo fẹ́, kò sí máa sọ pé mo fẹ́ lówó bí mọ́mì kìnnìkan mo fẹ́ lówó bí miss lágbájá pé òwe tó máa rí bẹ̀. Ẹ wò ó sọ̀rọ̀ àwọn olówó tẹ̀ rí yàn wọn ò ní peace of mind, owó nìkan lọ ní bọ àwọn táà lówó ìyá ní ìfọ̀kànbalẹ̀ ọkàn wa balẹ̀ lórí yàtọ̀ sí owó àní problem kankan. Bọ owó tó lówó yìí health wọn ó fèlì owó wọn ní owó health ń fèlì wọn, peace of mind wọn ní ìní ìlàlàkàlà ìní ọmọ ẹ̀gbọ́n lọ́lọ́run fi ń dà láàmú oríṣiríṣi báyìí bọ àwa yìí Ọlọ́run fún wa ní everything, owó nìkan ló kù. Àdéfẹ́lẹ́ sí pé bóyá pé àwa náà wà ní nǹkan tàbí fowó yẹn ṣe báyìí most of us kò ṣe pé bóyá ní nǹkan tàbí fowó yẹn ṣe gbogbo kásá ní owó yẹn nínú account style kọ́kàn wa balẹ̀ kásìn kájí ká mọ̀ pé mílíọ̀nù ló wà ní account ìgbà yìí kọ́kàn wa balẹ̀ lé lórí kò ṣe pé bóyá ní nǹkan tàbí fowó ṣe lẹ́yìn aṣọ bàtà skin most of us àrí ní nǹkan tàbí fowó ṣe ọ̀ bóyá tàbí fowó ṣe business. Ẹjẹ́ ìsànkọ́ ráńpẹ́ tó ṣẹlẹ̀ ní movie ni ṣẹ́rí tó yẹn Abraham ó ń ta ọ̀sùn wọn ò lówó ọkọ̀ jẹ́ oníkẹ̀kẹ́ lọ́pọ̀ ṣe so wọ́n struggle báyìí àwọn ilé onípákó àwùjọ lọ́gbẹ́ so from hand to mouth òun ló fi jẹun náà nínú ìyí service báyìí ó dẹ̀ ní ọmọ mẹ́ta bọ kẹ̀kẹ́ ọkọ̀ tó fi ṣiṣẹ́ ó ń dà láàmú bókúlé ajílọ́lá bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ ń ṣe wá ṣe tóyìn Abraham kẹ̀dẹ̀ òun tẹ̀ ń ta èso èrè ló wà ní ìdíyẹ èso so wọ́n ṣàjọ manage lọ báyìí bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn so èèyàn kan wá ní ìdánmọ ọdọ olówó kan ní ìdánmọ ọdọ Jùmọ̀kẹ́ jẹjọ olóko ọmọọyìn wọn sọ̀rọ̀ adé ọkọ onímọ̀ wọn wá ní ìdánmọ ọdọ bó wọn ní owó burúkú kan wọn ọdẹ ṣòbí àwọn nọmba ọmọ múvì yẹn sọ wá ní ìdánmọ ọdọ wọn ṣàríṣà sí Tóyìn Abraham pé àháfà àwọn ní ìdánmọ ọdọ wọn máa ṣiṣẹ́ arizum láàrin tó bá di 3 or 4 ó máa tó sọ pé big opportunity lélẹ́yìí o tó bá dẹ̀ tilẹ̀ wọn máa dé ní ẹ̀rọ wọn máa tajà ó dẹ̀ máa bá sálárì yẹn dẹ̀ wà òkè social ṣe bọ̀ wọ́n máa yọ ó ní bastard lòun burúkú owó lọ́wọ́ ṣùgbọ́n tó wá lélẹ́ wọ́n máa ṣe ní pé àkófìlà tó bí wọ́n fẹ́ jẹun kó jẹun bá fẹ́ ṣe anything ó lè bó jẹ lórí lè ṣe anything so feel like Ọlọ́run ti gbọ́ àdúrà lóòótọ́ Ọlọ́run ti gbọ́ àdúrà tó bá ti àrùn júmọ̀ bọ̀ so wọ́n máa yẹ ní wọ́n special room tó ti máa ń pè ní ẹgbẹ́ kù òun fi pé bóyá bí special room lórí whereas ibi tó ti máa ń pàdé meeting ẹlẹgbẹ́ òun ó wáyé ó máa yín tó ń gbàdúrà lọ́jọ́ kọ́ pé ó máa yín gbàdúrà ó dá kí wọ́n máa gbàdúrà òun náà máa gbàdúrà kí nìkan kí wọ́n máa yín ṣàwàbọ̀ tọ́wá rí ogbó ń bá kò sí wá ń pa ó dá kí wọ́n máa gbàdúrà pé tó bá fẹ́ gbàdúrà kó máa wọnú yàrá yẹn lọ pé yàrá mímú òun ni libẹ̀rẹ̀ ló má sí gbàdúrà so tó yẹ bá mú lọ síbẹ̀ ó lọ gbàdúrà Olúwa kíní kan ṣàgbàdúrà fún task force tó ṣe gbé kẹ̀kẹ́ ọkọ̀ ọgbà kẹ̀kẹ́ oníkọ́kọ́ lọ wá 150,000 naira wá kíní kan ọkọ ṣàríṣà sí ọ̀pẹ́ àkọ́bá ìbábàbà ìlú ṣẹlẹ̀ ìyàwó ṣàfi bákan ó ṣe bákan níṣẹ́ mọ́mí yẹn wá notice pé pé tó ìwọ̀n kò ṣe bó ṣe máa ṣe wọ́n ní pé kó sọ̀rọ̀ pé kí ni nǹkan tí ó ń ṣe wá ṣàlàyé fún máa ó máa wá pé kẹ̀kọ́ máa wẹ̀ tí ó máa yẹn ṣe fún lẹ́yìn ìyẹn pé àpò tó bá ti di òru kó jẹ ẹyin tó jẹ lóògùn báyìí tó ṣe bá rẹ̀ nínú mísìn yẹn ìgbà tó wá dé mísìn orí ó máa ó dà mí yan jàǹkọ̀ tó mọ wọ́n pàṣẹ ọ̀sán wọn popular pàṣẹ kan náà ó wà nínú meeting up àwọn èèyàn ló wá ní àwọn èèyàn wá ṣàlàyé pé ibi ìbàyìí ni wọ́n wà tó bá fẹ́ everything nílé ayé kìíní kan àwọn èèyàn ń pòkè pé kí ló máa fún àwọn táwọn bá fún ní gbogbo everything tó bá fẹ́ wọ́n ní àwọn èèyàn wọn kì í fún báwo òun máa fún ọ ní èso ẹ má bẹ̀rẹ̀ nígbà sọ wípé ó ń ta èso ó ní máa fún nílé èso yẹ kí ẹ tó bá fẹ́ kìíní kan gbogbo èso òun lòun máa fún ohun tó ti ṣe sọ nìyẹn wọ́n máa tó ń lọ ìyẹn Jùmọ̀kẹ́ jọ wọ́n sọ pé èso èyí kan sì tó ní rárá o máa fún ní gbogbo èso pátápátá òun ní kọ́kọ́ ọpọlọ èso pípẹ́ èso tó ń sọ àwọn ọmọ ìmẹ́tẹ̀ẹ̀ta òun ó
máa fi dí gbogbo everything kò tètè ló ṣàpà ṣèbí normal fruit ọsàn àti apple àti banana òun máa kó lé wọn lọ́wọ́ gbà tó wáyá àwọn ọmọ tó múra sí lọ school ọdún wọn ràn yẹn lọ school wọn dẹ̀ change apartment ceremony náà owó ti dé kò lè ṣe ọmọ ọ̀dọ̀ mọ́ ó ní ọ̀kan náà tó gbé ẹmọ nínú àwọn owó ẹmọ pé èèyàn ó ṣàmàlù rìn bákanbákan wá èèyàn kan ṣàgbàgbé báàgì sínú kẹ̀kẹ́ ọkọ̀ tó dé pọn padà lérò owó yẹn lọ́wọ́ fìlà èèyàn kan gbàgbé báàgì owó sínú kẹ̀kẹ́ wọ́n ṣàdúró pé àyè ní ẹ máa reach out ẹni ẹ máa reach out kò reach out sí wọn ọ̀tọ́ máa ṣí owó báyìí owó kàkàkà tó wá dẹ́rù òṣì òun wà ní báàgì yẹn wọ́n ṣàmù owó wọn fi gbà wọn fi ṣẹ́ orí tán láì fún wọn lò kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ tí first born ṣe fò ṣọlẹ̀ tó ṣe kú nìyẹn gbà wọn gbà tó sí yá ó ti wá ńlá lọ́wọ́ sí ní bọ́ọ̀kù wọn pé ṣé kò ṣe gbogbo yóò èso tó ń lọ fún lọ dáná yẹn pa èso òun báyìí òun lòun máa fún wọn ní gbogbo èso gbà tó yá náà wọn ní sẹkọ ńbọ náà tó ìbẹ̀rẹ̀ àdúrà ní pé wọn kìnnìkan ó ṣáà tiraka ẹni ara ẹ̀ ló fi di òun tó yẹ kó fi mú last born òun ló padà kú ó ṣàsùn lójú omi ẹ̀ ó lálàá ó jìjà èyí tẹ̀wé lọ́sẹ̀ tí ṣẹ́gun ìjà yẹn ni o káṣá ń pé kò jí ní ọjọ́ kejì gbogbo wàhálà gbogbo owó tó sáyé kò rí ìmọ̀ ìbáyọ̀ sóòrò ní títẹ̀ yìí ẹjá ká máa ṣọ́ra ẹjá ká máa ṣọ́ nǹkan tó máa máa tẹnu wà yóò jáde kádà yìí máa fi ọlá tọrọ ẹpẹrẹ ọlá sí ẹ sọ fún ọlọ́run ọlá tó tọ́ sí mi òun ni kò ṣe fún mi kò ṣe fún àárí lágbájá tó wà ní jí wọn ni èmi náà fẹ́ dàbí lágbájá ṣe mọ̀ bí lágbájá wọn máa sí mi bí a rí 30 minutes ló fi ń sinmi nínú yàrá ẹ̀ tẹ́ ẹ̀ nímọ̀ bá débẹ̀ ọ̀tọ́ bá ti bàtà tó sì múra tó sì gbé góòdù sọ̀rọ̀ gbàgbọ́ sọ́wọ́ gbé kí ní mọ́tò tó sì múra ẹ̀ máa òbí àfẹ́ láìfẹ́ perfect àwọn olówó yẹn wọ́n sun dẹ́ndẹ́ kú bọ̀ nínú ìtọ́wá fẹ́ kẹ́ rí òun lẹ́ máa ṣí ẹ̀yin ti tèmi àtúmọ̀rí alọ́jọ́ mi ẹgbẹ́ YouTube lọ kẹlẹ̀ wo Fruit Covenant lórí Tóyìn Abraham TV àtúmọ̀rí ra bá dẹ̀ ṣe ti ṣe jẹ́ màá tún padà á gbé yín débẹ̀ ó dìgbà.